takú sínú mọ́tò kan ó ní kí n bọ́lẹ̀ mo ní tó gbogbo àwọn táwa bí inú mọ́tò ìlàsùn lónìí ń à bọ́lẹ̀ takú bẹ́ẹ̀ ni driver tún wá bá mi ó lóun ọ̀lọ́ ọ̀nà bí mọ́ lọ já wọn tó gbé ìsibí ọba já wọn sí because wọ́n sọ pé free ni wọ́n gbé mọ́tò yẹn lẹ̀ free fún àwọn alálàájì wọ́n gbé mọ́tò yẹn lẹ̀ wọ́n ní free fún àwọn alálàájì wọnú mọ́tò yẹn lé gbogbo àwọn mọ́tò àjọ wọlé wọn jẹ́ wọ́n sọ̀kalẹ̀ wọn jẹ́ wọ́n wọlé èmi nìkan wọlé bẹ̀ wọ́n wọkọ̀ yìí ó gbé mi kú òǹbí pé òfò bọ́dẹ́yẹ ó lóun ọ̀lọ́mọ́ ọ̀lọ́ náà nu àwọn tó wà ní ọkọ̀ yìí náà ó sì sọ̀kalẹ̀ bí wọ́n tún wọkọ̀ míì wọ́n wọ bẹ̀ ṣé gbogbo èèyàn ni ó lè mọ lọ agídí mo ṣe lágídí mu gbogbo èèyàn lọ mọ ráìtì ẹ̀ débi pé yóò kó wọn mọ̀ jà sí ṣé à ń jà sí ráìtì Oríyọmí wá jẹ́ pé ń mọ̀ jà sí ráìtì Nàìjíríà ni mo dé ìlú èbó tí kọ̀kọ́ béèrè ráìtì mi ní kọ̀kọ́ béèrè ẹ dákun o àwa tá a bá dúdú báyìí o tí wọ́n bá bí lóko o tá a bá wọ̀lú wọn oníbo ni ráìtì wa mọ́ o nígbà bá ti wá mọ ibi ráìtì mi mọ yẹn ẹ fi òkú lẹ̀ fẹ́ mi ń mọ̀ bí ń ṣe gba ìwọ̀n ráìtì mi yẹn bó ṣe wulẹ̀ kó kéré tó àfi tí ń bá kàn fi ọ lọ lókù kódà wà á di kábà níbi kan ibi tí wọ́n ní ká máa lọ ká ti lọ ṣàdúrà mo dúró wákàtí mẹ́ta ìráyè débẹ̀ ẹnìkan dúró ó nìkan sì lo 30 ìṣẹ́jú tẹ́rò pọ̀ lọ táwọn èèyàn ń tira wọn bí ó nìkan sì lo 30 ìṣẹ́jú kí ni àṣekọ́lá sí kò lò jọ 30 ìṣẹ́jú gan lọ ó lò tó wákàtí kan kò kú òun bẹ́ẹ̀ ọlọ́pàá sì dúró ń wò báyìí kò sọ nǹkankan àwọn èèyàn complain ọlọ́pàá yóò sọ anything ó dẹ̀ ń wòran ó dẹ̀ jókòó sí. bẹ́ẹ̀ èmi náà dì mọ́ èmi náà bẹ̀rẹ̀ tèmi kò ju ìṣẹ́jú 5 lọ ní ilé yìí kò ju ìṣẹ́jú 5 lọ lọ́lọ́pàá yẹn bá ń gbá mi lẹ́yìn kí n kú ò mo ní kò sí wàhálà wọ́n náà mọ̀ bá sọ̀rọ̀ sórí pé ti ṣàbòsí mi wọ́n ṣàbòsí mi o kàábà ò gbé kalẹ̀ páwọn lárúbáwá nìkan wọ́n ní o gbogbo ayé ló ní ọmọ wa bẹ̀ wọ́n ṣàbòsí mi ọlábòsí mi tí wọ́n ṣeun jẹ́ kádùá mi ó gbà mo wá bẹ̀wọ̀ Ọlọ́run tí n bá ti wá bẹ̀ ọ̀tán tí n bá ti bọ́ sọ̀rọ̀ tán ń wà á lọ jẹ́ wọ́n mọ̀ pé wọ́n ṣàbòsí o torí mi ò jẹ́ wọ́n mọ̀ lónìí o Ọlọ́run jẹ́ ṣe bẹ́ẹ̀ o mo sì ṣàpẹ́sẹ̀ nà mí ọ̀dáhùn mo sì ṣe tán pátá wọ́n wá kú o ọlọ́pàá tí ń sọ bí táǹkẹ́ ẹnu bọ̀ wọ́n á lọ bá wọn nà ká sí mú báyìí mo ní you are sentimental you are discriminating you don't fear Allah and you are telling the whole world to fear Allah what are you doing here ọmọ ìyá rẹ nígbà tó sùn bẹ́ẹ̀ yẹn tó jókòó kábẹ̀ yẹn everybody gbogbo àtàwọn abílà ń complain you did nothing. Now it is my turn. I spent 5 minutes. You are chasing me away. Is this your father property? It belongs to all Muslims throughout the world. Not you. It's because it is situated here. Ọlọ́run fi síbí ni. It's not your property. It is our property. Mo kígbe mọ́. Gbogbo àwọn èèyàn wo bẹ̀. Àwọn tó dá mi mọ̀ pé Oríyọmí Hamzat ojú mi ti change. Àwọn ọlọ́pàá bíi 4 wọn lọ kóra wọn wá. Bí wọ́n bá gbé ìbọn àwọn yòókù rẹ̀ ọgbọ̀. Bẹ́ẹ̀ mo ṣàlàyé fún gbogbo wọn. Bẹ́ẹ̀ mo takú tí ẹ̀ lọ́rùn. Wọ́n pe sorry we are sorry wọ́n ń wò mí báyìí ó ń wò mí báyìí irú because bí wọ́n ṣe pè wá làwọn èèyàn náà ń pè wá ẹ̀yà kan ò superior ẹ̀yà kan it is just a colour ibi tó lọ ju kálukú sí ni ibi tó ju wá sígbà tó dá wa nínú.